state Ìjẹ̀bú ṣe capital okay gbogbo àwọn agbègbè lọ́rin gbogbo bí irú àwọn Ṣàó gbogbo àwọn tó rọ̀ mọ́ lábẹ́ gbogbo ẹ̀ papọ̀ ẹ̀yin ọmọ bẹ̀ tẹ́ ń ṣe jákujàku irú ẹni tó ní kán sí gbẹ́rí arọ́ bíi ọmọ àlè lọ́rin ní kò kí ń ṣe àlálì Ìlọrin ọmọ àlè Ìlọrin ní ẹ̀yin ọmọ Ìlọrin irú wọn ó yẹ kẹ́ jù wọ́n lóko ní pé olórí ibú nìwọ yìí ó ń ṣara wa àbí gbogbo wa ṣé gbogbo akọ́lá mọ́ tẹ́ ṣe fún third citizen Nàìjíríà torí kíni ẹni tí ẹ kẹ́ jù lóko ẹ wá ju third citizen lóko pé lílọ lọ ẹni tí ẹ kẹ́ jù lóko olórí ibú lópọ̀ nù yìí mọ̀ ni tó ń bá tọrọ third citizen bàbá wa Saraki tó bá tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́gbọ́n kọ́ lọ́n foríjì òun tó bá kú ìfún tó ṣe gbogbo tó bá léwu kó ṣe ọlọ́run lè foríjì kó lọ wà lìjọ́ náà ẹlẹ́bọ ọlọ́run ò ní foríjì àwọn ẹlẹ́bọ ní ẹ̀ka jù lóko ẹ wá ju ẹ ní pé Saraki ó ṣe ní tí ò dá fún yín nílọrin ẹ wá ń ju Saraki lóko ẹ ń bú Saraki àwọn ẹlẹ́bọ ọlọ́rin ilé ẹ̀ka jù lóko sẹ́yìn ọmọ ẹlẹ́bọ ọlọ́rin ilé ẹ̀ka jù lóko ni àwọn ẹlẹ́bọ ló kórè ibú bá lọ́rin àwọn ló jẹ́ kíyàn mú nílọrin ẹ̀yin ọmọ àwọn àfẹ́ ẹlẹ́bọ tó wà lọ́rin náà kórè burúkú lọ́ọ́ fẹ́ kórè burúkú wọn ràn lọ́rin ẹ wá mú òkò ẹ wá ń jù fún Saraki pé Saraki lílọ lọ́ọ́ Saraki ò ṣẹ̀yìn ẹ̀yin gan àwọn ọ̀tá lọ́rin gangan làwọn àfáà bẹ gangan lọ́tà lọ́rin ẹ mọ̀ ojú yín fọ́ ni ojú yín fọ́ ẹ ríran ẹ wá mú òkúta ẹ wá ń jù fún Saraki pé Saraki o lílọ lọ́ọ́ Saraki lílọ lọ́ọ́ Saraki kò jẹ̀bi àwọn olè tó ń gbowó ń bẹ̀ ni lẹ́ẹ̀ máa jù lóko pé lórí ibú ni gbogbo ẹ̀yin àfa olè yìí ẹ̀yin lẹ̀ sọ fún ọkùnrin yìí pé kó jáwọ́ ń bẹ̀ ẹ̀yin lẹ̀ tọ́ sọ́nà ẹ̀yin olè ilé ẹ̀ka jù lóko àwọn àfa gángan ló lè ọ̀ràn wọn mọ́ka ń gbowó fún wọn gbà wọn sọ fún pé n tó ń ṣe òdà ẹ wá ń ju Saraki lókè Saraki ò jẹ̀bi Ìlọrin ẹ̀yin gángan lẹ jẹ̀bi ẹ̀yin àfọ olè bẹ̀ àtẹ̀yin aláìnílàka ìtẹ́jọ́mọ́nú Ìlọrin ẹ gbógun tì Saraki ò jẹ̀bi yín o tí Saraki bá tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run àforíjì bọ́dà tún ṣe wà yẹn ẹ̀yin lẹ́yìn rò pé bóyá ó ti ṣubú Ọlọ́run á tún gbé dìde orí yín burú èmi ò gbọ́ Saraki o kò tó kàn pẹ̀lú owó Saraki o èmi ń sọ reality ni bó ṣe rí gangan mò ń sọ Saraki bó ṣe wà yẹn tó bá bẹ Ọlọ́run bó ṣe wà yẹn Ọlọ́run á tún fà sókè bóyá tún níṣòro kè ẹ̀yin lẹ́rù pé ó ti tán kò tán fún àwọn ẹni tí ẹ̀kẹ́ jù lóko àwọn àfáà yín lẹ́ẹ̀kẹ́ jù lóko torí àwọn gangan lẹ́ni òfò ẹni àdánù tó ń jẹ níbi màdàrú kálí ẹ̀kẹ́ jù lóko nínú Islam àwọn tí ẹ̀kẹ́ kókó ńlẹ̀ kẹ́ kó gbogbo àwọn àfáà ẹlẹ́bọ̀ Ọlọ́rin kẹ́ lọ tì wọ́n mọ́lé kíjọba kó wọn sẹ́wọ̀n kọ́ máa ṣẹ wọn lọ́ra yìí àfáà iṣẹ́ kí ló ń ṣe iṣẹ́ àfáà mò ń ṣe iṣẹ́ àfáà wo ló ń ṣe gbọ́dọ̀ ti ní iṣẹ́ àfáà tó ń ṣe ó lè ẹgbẹ́ sẹ́wọ̀n òun dálejò lóhùn ni ẹgbẹ́ sẹ́wọ̀n yìí tó bá sáwá sí kó ìjọba Èkó ẹ kó wọn ẹ tì wọ́n mọ́lé wọ́n máa ṣẹ̀ wọ́n lọ ẹ kó gbogbo wọn sẹ́wọ̀n wọ́n máa ṣẹ̀ wọ́n lọ àwọn olè àwọn gangan náà bàlú jẹ́ ẹ wá ní pé kọ́ mú Saraki gbogbo ẹ wá ní pé Saraki o lílọ lọ́ọ́ Saraki lílọ lọ́ọ́ ẹ̀yin gangan lọ mú àlè lọ́rin òun sọ mú àlè lọ́rin àlàálì lọ́rin ni nítorí pé ó nígbàgbọ́ lé yín lórí ló ṣe ń wà tó ń wù ó nígbàgbọ́ lẹ́yìn àfáà lọ́rin lórí ló ṣe ń ṣe bó ṣe ń ṣe but tó bá jẹ́ pé yìí ti sọ pé irọ́ Ọlọ́run ò fẹ́ gbogbo eléyìí o ẹ̀ ń sọ fún Saraki akọ̀rẹ́ ti ààrẹ ẹ̀yin gangan lọ́mú àlè ẹ̀yin olè àfáà ẹ̀yin mú àlè lọ́rin tí gbogbo yín kóra ẹjọ́ tẹpẹ́ ayé láàfáà sọ́mọ kan ní tọ́ka pé ṣé bí ṣé wàhálì mi ṣe ń ṣe nìyẹn ṣé wàhálì mi àríjẹ níbi màdàrú ni ṣé wàhálì mi ṣe sọ bẹ́ẹ̀ pé n tó jẹ́ nìyẹn bismillah. sọ jáde pé ṣé wàhálì mi o àríjẹ níbi màdàrú ni jẹ́ àgbọ̀ ṣẹ́yìn òmùpọ̀ mú àlè ní gbogbo yín àtẹnujẹ wa kó bá gbogbo yín ẹ̀ ń gbowó lọ ẹ̀ ń rí jẹ́bi màdàrú ẹ̀ wá gbógun tọkùnrin yẹn òun ṣàfà ó dẹ̀ nígbàgbọ́ lẹ́yìn lórí
ẹ wá kó bá àwọn àfáà mi dákẹ́ wọ́n gbowó àtolórin wọ́n gbowó ẹ̀yin ó lè ẹ̀yin ó mú àlè lọ́rin alábòsí jàtijàti ìyẹn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti máa mú bẹ́ẹ̀ ni o ó ní ìgbà tí gbogbo yín bá ṣẹ́rí padà tẹ ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ẹbọ tẹ́ ń ṣe ẹ̀ ṣe mọ́ kọ́lọ̀ wọn bá tó forí jì ẹ̀yin èèyàn rọ́ndọ̀rọ̀ndọ̀ bí ìlú yẹn ṣe tó ẹ rò pé bí Ìlọrin ṣe rí yẹn ṣe rò pé bó ṣe rí yẹn ẹ̀yin lẹ́ni ẹ mọ̀ Ọlọ́run ló ní Ọlọ́run ní wàlá tufsidu fil ardi ba'da islahiha ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tẹ́mi Ọlọ́run ti tún ṣe mo ti túnlẹ̀ ṣe mo ti clean ní ẹ̀ mo ti ṣàfọ̀mọ́lẹ̀ mo ti tún ṣe fún yín tẹ bá nídìí nǹkan ẹ pè mí khawfan wa taman ẹ pè mí Ọlọ́run ọba ní pẹ̀lú ìbẹ̀rù ẹ rà pè mí Ọlọ́run ìbẹ̀rù kí ìbẹ̀rù Ọlọ́run tó wà ń bẹ̀ má dà nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run kó dẹ̀ fara balẹ̀ kó dẹ̀ fi sùúrù kó máa fi bẹ Ọlọ́run pọ̀ Ọlọ́run jọ má dà nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run dúró sọgbọ́n náà kó dúró tó kó máa bẹ Ọlọ́run Ọlọ́run máa dẹ́ lóhùn ẹ̀yin lè ṣe ẹ̀yin ọmọ àlè jàti ẹlẹ́bọ ìṣẹ̀lẹ̀ bọ̀ ni ó bọ́ sínú ìlànà Yorùbá kó wá mójú màálù mẹ́rìndínlógún omi lẹ́nu wà fáà ẹ̀yin tẹ́ kẹ́ wá kọ̀ fúnra yín ẹ̀ lè dìde kẹ́kọ̀ọ́ pé sùúlẹ̀ ilé tó ń wí pọ̀ àgbàlagbà bàbá lówóró tí ẹ kó tó bàbá lówóró àbá kọ́ fi bísí láì dípò ọ̀fọ̀ kọ́ fi bísí láì dípò ọ̀fọ̀ èyí tó ń wí kò dáa bàbá lówóró ẹ̀yin àgbàlagbà ẹgbẹ́ bàbá lówóró wà pẹ̀lú ẹ̀ lè pé ẹ̀ máa ń wò pé lè pé o tẹ́ bá pé o owó tẹ́ bá ti rí èèyàn tó bá dáa fún tó lówó lọ́wọ́ Ọlọ́run ti gbà fún nìyẹn ẹni tí ò lówó lọ́wọ́ sọ́dọ̀ wọn ò gbà fún. Ànábì Ìsá alayhi salatu wa salam kò rí jẹ kò rí mu agídí ló fi ń rí jẹ agídí ló fi ń wọṣọ táṣọ tánàbì Ìsá bá wọ̀ tí ò bá gbó kò ní rí mi wọ̀ tí bàtà tó bá wọ̀ tí ò bá já tí aṣọ tó wọ̀ tí ò bá gbó dé pọ́n ranranran kò ní rí mi wọ̀ tí bàtà tó wọ̀ tó bá já atúgan títí lọ́lọ́run a tó ṣe míì fún ṣẹ́kọ̀ọ́ṣẹ́ ni Ọlọ́run ẹ sọ bàtà kan ní pé ànábì Ìsá ọ̀ṣẹ́ ni Ọlọ́run kò ń ṣe kò kí ń ṣànábì Ọlọ́run ẹ sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àgbọ́ lẹ́nu yín ẹ jẹ́ àgbọ́ lẹ́nu yín kò ń ṣe ni Ọlọ́run àwọn bàbá tí ó lè yẹn lẹ́ni Ọlọ́run ṣé àwọn tó fàrámù kọ́rọ̀ jọ àwọn lẹ́ni Ọlọ́run àwọn aláràámù ṣé àwọn bàbá yín aláràámù yẹn lẹ́ni Ọlọ́run ẹ wá bójú àwọn bàbá yín jẹ́ àwọn bàbá yín míì wọ́n ṣe mistake wọ́n fi àìmọ̀ṣẹ̀ sìn ibi tí mo fẹ́ padà sí gangan nìyẹn àwọn míì náà àwọn bàbá yín ó mú wọn kàn ṣe òdodo ló mú wọn ṣe ó mú wọn kàn gbódodo dání òdodo lé ẹkún gbé jáde kàn fẹ́ sọ but àyè ò gbà wọ́n ikú gbogbo táìmù tó òdodo máa dọ́dọ̀ tí wọ́n yẹn ó ti late wọ́n ti lọ àwọn ọmọ wọn wá ti ródodo àwọn wá ń takò dodo àdúrà táwọn bàbá yín lè ṣe lẹ̀ ní pé Ọlọ́run jọ̀ọ́ bá wa panu adébọ̀ yìí rẹ̀ bá wa gbé súnmọ́ ànábì ga ṣáàdù àtàwọn bàbá yìí ṣe kọ́lọ́hún má gbà wọlé ṣé ẹ̀ mọ̀ kọ́dọ̀ àti àwọn bàbá yìí ṣe nìyẹn àwọn bàbá yìí ṣàdúrà pé Ọlọ́run bá wa panu adébọ̀ rẹ̀ àwọn gbogbo àáfàá lọrin ló ń ṣàdúrà yẹn kò ń ṣàfàá lù mí àwọn àáfàá lọrin ló má dùà yẹn wá pé Ọlọ́run bá wa panu adébọ̀ rẹ̀ bá wa gbé súnú ànábì ga bá wa panu adébọ̀ rẹ̀ ìwọ Ọlọ́run jọ̀ọ́ bá wa panu adébọ̀ rẹ̀ bá wa gbé súnú ànábì ga inú adébọ̀ yẹn lẹ́yìn wá ń koná mọ́ ẹ̀yin olórí ibú ọmọ àlè lọ́rin ẹ̀yin koná mọ́nú ẹbọ ẹ̀yin ọmọ àlè lọ́rin sọmọkọni tó bá jẹ́ pọ́mọkọni ṣé Wàlímì ni òun ni first citizen lọ́rin táwa gbà as a first citizen lọ́rin number 1 citizen lọ́rin ó kọ̀ndẹ́mù ẹbọ ni níbo lẹ́yìn ti wá ní baba ńlá gbogbo àpapọ̀ ni ṣé Wàlímì kọ̀ndẹ́mù ẹbọ báwọn tí yín wá ṣe jẹ́ níbo lẹ́yìn ti wá níbo lẹ́yìn ti wá ẹ̀yin ọmọ àlè number 1 citizen Ìlọrin òun ni ṣé Wàlímì kọ̀ndẹ́mù ẹbọ ni níbo lẹ́yìn ti gbé ti yín wọlé níbo lẹ́yìn ti rí ọ̀pọ̀lọ́ bímọ ó wá bá sín ṣẹ́ni fọ́ mọ àlè ló bí ọ̀pọ̀lọ́ tó bímọ gbà tó máa bímọ wá bí asín sílẹ̀ ọmọ ẹ̀ ló bí àmọ́ mọ àlè ọ̀pọ̀lọ́ máa ń fò ní bọ́m̀bọ́m̀bọ́m̀ ó ń fò lọ asín máa ń dún sójọ́
ọmọ àlè ló bí kò ń sọ ọmọ ẹ̀ ìbíkúbi ló bí lọ́mọ ṣọmọ ọmọ Ìlọrin ní àbọ̀mọ̀ bò ẹ̀ ń sọmọ ṣé wàá límì ẹ̀ fi wà jọ ṣé wàá límì ò ń ṣẹlẹ̀ bọ according to ìtàn Ìlọrin tá a gbọ́ ṣé wàá límì kọ̀ndẹ́mù ẹ̀bọ pẹ̀bọ rẹ̀ ni ẹ̀yin ọmọ àlè Ìlọrin wa ń gbẹ́bọ wọlé ṣọmọ kan ní àwọn tó ń gbẹ́bọ wọ Ìlọrin ṣọmọ kọ Ìlọrin níwọ̀n àbọ̀mọ̀ àlè ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ bá wa dá sí máa tàn fóònù fún yín gbogbo ẹni tó bá ń polówó ẹbọ nílọrin àtẹni tó ní kó fi bísímìlà ìgbín dípò ọ̀fọ̀ àtẹni tó ń pè ní kó wá ṣe wáàsì tẹ́pọ́rọ̀ obìnrin ló ń dálẹ̀ àtẹni tó ní pé kọ́ sí gbẹ́rí arọ́ bí àtẹni tó tún lọ ṣọ́ọ̀ṣì tó sọ pé Jésù kú fẹ́ṣẹ̀ wọn àtẹni tó lòun dúró sórí odó tó lòun pọ̀fọ̀ gbogbo ẹ̀yin ìrànràn lápapọ̀ sọmọ kọ̀ lọ́rin ní àbọ̀mú àlè lọ́rin ìbéèrè tí fẹ́ béèrè nìyẹn ẹ̀yin admin ẹ bá mi táàgì nọ́mbà yẹn mọ́ orí screen ẹ lè jọmọ ọkọ kẹ máa ṣe wọ́n tẹ́ ń ṣe yìí èèyàn jọmọ ọkọ a máa wí wòròwòrò tẹ́ ń wí ọmọ àlè lọ́rin ní gbogbo yín pátápátá ọmọ àlè lọ́rin òun ni gbogbo yín salamu alaikum warahmatullahi wabarakatuh hello ẹni tó fẹ́ pè wọlé mo ti tan nọ́mbà ẹ pè wọlé ẹni tó fẹ́ pè wọlé admin o bá mi táàgì nọ́mbà ok o ti táàgì nọ́mbà mo ti rí hello salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Afa ẹni tí náà ẹ kálẹ́ sà ẹni tó bá àwa nìyẹn sọmọ ọkọ lẹni tó ń polówó ẹbọ ni àbọ̀ mú àlè lọ́rin. Àpáta agbára táwọn ní ka yín pẹ̀lú. Àmín. Èmi náà fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ìjọba pé ẹ ó dùn tó lọ́dọ̀ láti London. Ìkànnà ajára bí a tó pè lálẹ́ kó ṣàlàyé ìkan tó ń gbé ìkànnà ajára fún wa láti lù lọ́rùn. Ọmọ Sọláàtì tó ń polówó tó ní kóbìnrin yẹn lọ fárun abẹ́ láàrin Sọláàtì ó ní kóbìnrin kan lọ fárun abẹ́ tó bá ti fárun abẹ́ tán oníkóbìnrin obìnrin olóbìnrin kó farun abẹ́ wá sọmọ ọkọ ní àbọ̀ mú àlè lọ́rin ó lè jọmọ ọkọ nù lè bá bẹ́ẹ̀ bóyá bí bàbá ẹ̀ tiẹ̀ ṣe ń ṣe nìyẹn ṣe pé yẹ́sì ọmọ ṣe nìyẹn wá sọ pé láti lọ́rin wọlé ẹ̀yàn mú àlè ṣé bí ṣé wà límì ṣe nìyẹn ṣé ẹ̀kọ́ ṣé wà límì nìyẹn ṣé ká límì jẹ́ Ìlọrin ni ẹ wá bójú ṣé wà límì jẹ́ ẹ̀yàn mú àlè lọ́rin à ń gbọ́ yín. ọjọ́ kọ́ máa tó Ìlọrin ṣe ọ̀pọ̀lọpọ̀ gbọ́n àfáàtàrí láti lọrin lẹ́nìí kò sómo ọ̀nù wọn bójú lọrin jẹ́ ni. wọ́n bójú lọrin jẹ́ ni. wọ́n máa ń gbọ́ láti rẹ̀ ni pé Ìlọrin olóde Quran Ìlọrin ó jìnnà síná ó súnmọ́ àdìjọ́ la máa ń gbọ́ gbàtà wa kékeré but lẹ́nìí ìsìn ọ̀pọ̀ àfáà tó ń polówó jákujàku Ìlọrin náà ti ń wá. bẹ́ẹ̀ni. sòkòjọ fún yí padà ọmọ náà ti ń dàgbà kí làwọn ọmọ wọn fẹ́ dé bá àwọn fásitì rọ gbogbo wọn kí làwọn ọmọ wọn fẹ́ dé bá ìtọ́ta tí ń gbọ́ tipẹ́tipẹ́ ní pé Ìlọrin ìlú àlùbáríkà ni ìlú mímọ́ ni ìlú àfa ni but lẹ́ni ìṣùgbọ́n àfa tó ń jáde tábàárẹ̀ tó ń fẹ́ ṣe rálátọ̀ aráfà àmàlẹ́ tó fẹ́ ṣe kanájára àmàlẹ́ tó fẹ́ ṣe oríṣiríṣi jákujáku olójú màálù 16 náà wà ń bẹ̀ Ìlọrin náà ni oríṣiríṣi jákujáku gbólógbó wà Ìlọrin náà ni. ọmọ àlè Ìlọrin ló ń ṣe é tó ìbéèrè tí mo béèrè ní kẹ́ fún mi lésì ẹ má ránnu kọ́mẹ́ǹtì o èrò pọ̀ ńlẹ̀ mi ì lè fẹ́ ìbọ̀lẹ̀ ju bí 2 minutes 1 minute lọ. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. salaam aleykum láti London. salaam aleykum. wa aleykum salaam ẹ bá wa lóhùn tẹ́ fi ń gbọ́ wa ẹ jọ. ok salaam aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹni tó ń polówó ẹ bọ́ tóníkẹ́ lọ sí ojú màálù mẹ́rin tóníkẹ́ wojú màálù mẹ́rìndínlógún àtẹ tóníkẹ́ fi bísímìlà dípò ọ̀fọ̀ sọ́mu ọkọ Ìlọrin ní àbọ̀mú àlè. ọmọ gidi ni wọn afa Saheed Ọlọ́run á kún yín lọ́wọ́
Ọlọ́run wà pẹ̀lú yín. Mo fẹ́ kẹ́ máa dárúkọ káwọn èèyàn máa gbọ́. Torí mo sọ fún èèyàn kan ẹni yẹn Island ló wà kó wo program yín rí. Ó ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó dẹ̀ láìkì Sulaiman Farouk. Ó ní òun ò rò pé mo ní wàá lọ ṣíṣú wà lórí láìní lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun náà ń gbọ́ yín. So ẹ jẹ́ kó mọ̀ Farouk Sulaiman ó polówó ẹbọ. Òun náà ṣírùkù ló ti polówó yẹn. ṣé onítọ̀ òun yẹn wà lórí line màá tún ṣó sí màá tún ṣó. Ẹ tún ṣó kóun náà rí. Mo sọ fún Farouk tó polówó ẹbọ ṣírùkù òun náà ọmọ àlè lọrin ẹni tó dúró sórí odó. tó ń pọ̀fọ̀. ọmọ àlè lọrin ni. ẹni tó ní kọ́nọ̀yàn ní òka gbogbo ẹnikẹ́ tó tún ṣó. ọmọ àlè lọrin ni sọmọ kọ lọrin ni lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni máa tún ṣó. kò súnmọ́ àlùjọ náà mọ́ o. Ìlọrin ti sùn yes mọ́mọ́ lẹ́yìn tó ń sọ̀rọ̀ o kò ní bàjẹ́ mi ni mò ń lo lógo kò ní bàjẹ́. So bàbá kó má bàa bàjẹ́ ntọ́lọ́ ń gbélé wọn lọ́wọ́ àáfàá límì ti lé àwọn ẹlẹ́bọ̀dà. bẹ́ẹ̀ni. àwọn eléyìí tó wá ń ṣe yìí kò yé wa mọ́. tó ẹ bá wa tún play kán lè tún máa rí. wọ́n máa rí sí. ẹni tó ní kán náà yàn lóòka ṣáfà gidi nìyẹn ni. ó yẹ kán tiẹ̀ ti mú yẹn kán ti tì mẹ́wọ̀n. sọmọ kọ lọrin nírú ẹni bí àbọ̀ mú àlè lọrin. bá bá ọmọ àlè gidi ni. ẹ̀yin èèyàn ẹ pè wọlé láti lọrin mo fẹ́ gbọ́ lẹ́nu yín ni o ẹ̀yin àfà láti lọrin ẹ pè wọlé tó bá yẹ pé iná fẹ́ dúró sí di Àbòsí ọmọ àlè lọrin ni wọn náà tó o bá lè pè wọlé láti lọrin ọmọ àlè lọrin ni ẹ kó wá sọ pé yẹ́sì ti ṣé Wàlímì ṣe nìyẹn àbí ṣé Wàlímì ò ṣe bẹ́ẹ̀ ọmọ àlè ni wọ́n fẹ́ kórè ibú wọ́n fẹ́ bàálù lọrin jẹ́ ni o. sálì mọ́mọ́ máa gbọ́n tó ń sọ wọ́n máa ṣó gbogbo ẹ̀ wọ́n máa tún ṣó fún ẹ̀ ń sìn. a máa tún ṣó ń sìn inshallah ẹ ṣé púpọ̀ sà. salamu alaikum. tó salamu alaikum warahmatullahi wabarakatuh láti London. Assalamu alaikum sa ẹ kálẹ́. wa alaikum salam. Ẹ kú ètò. àwa ni ẹ sà. ọ̀rọ̀ ti bí ó yàtọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ wọn o. ok mi ò fẹ́ jẹ́ ká ìbéèrè ni mo béèrè mi fẹ́ ká lọ́ǹgì ẹ̀ mi ò gbà torí pé òun pọ̀ nílẹ̀ mi ò gbà. ọ̀rọ̀ tí ò lè pẹ́ ni. ẹ sà mi ò lè gbà wọlé o mi ò lè gbà wọlé. mo ti gbọ́ mo ti gbọ́. ìṣẹ́jú méjì mi náà ni kò jù bẹ́ẹ̀ lọ. ok. ó yẹ sí ọmọ àlè o. ẹ ó dùn. ọmọ ọkọ ni wọn o. ìdí tí wọn fi jọ ọmọ ọkọ ni léyìí o. bàbá wọn àwòlẹ̀ bàbá wọn. àfọ̀já. ẹ ó dùn láti Nàìjíríà ẹ ó dùn láti Nàìjíríà à ń gbọ́ yẹn sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ ẹjọ́ tó lọ lọ́hùn. ọmọ ọkọ ni wọn tọ́lá fọ̀já bàbá àwọn ẹlẹ́bọ̀ làfọ̀já. tó dàsú pé wọn kì í sọmọ ṣé Wàlímì lẹ́ ń sọ. pé sọmọ ṣé Wàlímì ẹlẹ́bọ̀ bàbá wọn àfọ̀já bàbá wọn. tó ẹ ṣé púpọ̀ sà ọlọ́run bá wa pọ́n yín lé wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹni tó pè láti India yẹn kọ́ máa bínú kọ́ jọ nítorí ok láti Nàìjíríà ìbéèrè la fẹ́ béèrè ìbéèrè la ń béèrè o salamu alaikum o láti Nàìjíríà. hello. a ti gbé kọ́ọ̀lù yín láti Nàìjíríà ìbéèrè la ń béèrè ṣọ́mọ ọkọ lẹni tó ń polówó oògùn abẹnú gọ̀ǹgọ̀ àbọ̀ mú àlè lọ́rin. wa alaikum salam. èmi ò ń sọmọ Ìlọrin. ìbéèrè la ń béèrè ọmọ Ìlọrin tó bá ń polówó oògùn ṣọ́mọ ọkọ Ìlọrin ni àbọ̀ mú àlè lọ́rin. a lè pé lọ́mọ àlè. kí wàá lè máa pè. bàbá mo pẹ̀lú ẹni tó máa ń gbádùn yín. kí lè máa pè é. àmọ́ a lè pé lọ́mọ àlè. kí lè máa pè é. irú ẹni bẹ́ẹ̀ ṣé ń gbọ́ irú ẹni bẹ́ẹ̀ àwọn kankan ló sọnù tí kò táàrí mọ́ ṣé ń gbọ́. Salamu alaikum. à ń gbọ́ yín. Salamu alaikum. à ń gbọ́ yín ẹ lóun tẹ́ fi ń gbọ́ wa ẹ lóun tẹ́ fi ń gbọ́ wa. àti lóun kan tá a fi ń gbọ́ yín àfáà Saheed Shittu. náà ma ṣẹ́rí àwọn ẹni Ọlọ́run ṣé ń gbọ́. àló. à ń gbọ́ yín. ṣé ń gbọ́ irú ẹni bẹ́ẹ̀. hello Salamu alaikum. ẹ sà ẹni tó bá pè láti Nàìjíríà lóhùn tó fi ń gbọ́ wa ó láùdù kiri tó fi ń gbọ́ wa ó tún wá ní òun gbọ́ wa òun lísì sí yẹn òun lísì sí fóònù ẹ lè máa gbọ́ méjèèjì papọ̀ à ń béèrè sọmọ àlè ni wọn àbọ̀ sọmọ àlè òun ẹ àlè pọ̀ ọlọ́mọ àlè kíní kan ló sọ lára wọn kí ló sọnù ṣé tí bàbá ẹ filẹ̀ ló ń ṣe simple
ìbéèrè tá à ń béèrè nìyẹn ṣé tí bàbá ẹ̀ fi lẹ̀ òun ló gbé dání. hello. hello salaam aleykum. ẹ kúrò níbi tẹ́ ti ń gbọ́ kinní yẹn torí mò ń gbọ́ mí báyìí òun ló jẹ́ kẹ́ máa ṣe mistake. tẹ́ bá fẹ́ pè wọlé wàá kúrò níbi tó ti ń gbọ́ òun ló máa jẹ́ kó yí sí fún yín láti gbọ́n tí mo ń sọ eléyìí àwọn èèyàn ń pè sórí orí WhatsApp eléyìí ó dẹ̀ block ẹ jẹ́ kí n sílẹ̀ padà. òkè o ìbéèrè mò ń béèrè sọmọ ọkọ lẹni tó ń polówó oògùn abẹnú gọ̀ǹgọ̀ àbọ̀mú àlè Ìlọrin kí náà fi pilẹ̀ lọ́rin tíra náà fi pilẹ̀ lọ́rin kùránì náà fi pilẹ̀ lọ́rin nínú ìtàn tá a gbọ́ ṣé tó ń polówó yẹn ṣé tí ìsìlámù gbé lẹ́nìyẹn òun là ń béè lọ́wọ́ yín má wàá rán nu comment mi ò fẹ́ má wàá rán nu comment níbí má wàá rán nu comment brother wa tó ń pè láti India yẹn kọ́ má bínú nẹ́tíwọ́ọ̀kì ni o ok salamu aleykum wa rahmatulah wa barakatu. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. Abba Saheed. naam. ṣe rí ọmọ àlè ni wọ́n màá wá fún yín definition 1 minute pé 1 minute pé dàpọ̀ kó àlè ni wọ́n. ok. ṣé bá rántí pé ìgbà kan wà gómìnà Lawan tó wà ń bẹ̀ kí sínétọ̀ tó débẹ̀ ìyẹn Bukola. bẹ́ẹ̀ni. ṣé mo pé ìyẹn fẹ́ gbé bọ̀ wọlé ńgbà yẹn tó fẹ́ jẹ kinní kan ọ fẹ́ jẹ ọ ní kí kinní wa máa jẹ ọba Yorùbá ṣé bá rántí. bẹ́ẹ̀ni. wọ́n takò ọba Yorùbá yẹn lọ ní jọ́nà lọ́pọ̀ àwọn ò fẹ́ bọ. àwọn tó láwọn ò fẹ́ bọ wọ́n dẹ̀ ń jẹ́bọ ṣe lábẹ́lẹ̀. wọ́n dẹ̀ ń ṣẹbọ. wọ́n ṣe ìyẹ wọ́n fi camouflage ojú ayé àwọn gbọ́ngàn rẹ̀ ló ń ṣẹbọ. ṣé ń gbádùn mi. àgbọ́yé. gbogbo àwọn tó bá dẹ̀ máa pò wọlé kọ́ máa jẹ́ ọ̀rọ̀ yìí ìjọ náà lọ́ọ̀ mu wà ń lọ ni mo wà lára àwọn tó lọ sí kí ló ń forúkọ ẹ̀ lájọ lọ́jọ́ náà lọ́ọ̀ la lọ sí yídì ìjọ Sunday ìjọ Friday la lọ sí yídì la lọ ṣàdúrà lọ́nìkà ju òkò pé ẹbọ kó má wọnú ìlú yìí mọ́ ṣàmà ànábà mọ́mọ́ sọ́rọ́ láàlú asálàm ó jọgọ́ ẹgbẹ̀rún náà ló jagun ẹbọ ajagun ẹbọ ń jọ́nà lọ́hùn wọ́n dẹ̀ ń ṣe bọ́. àbí. wọ́n dẹ̀ sọ pé àwọn ò fẹ́ bọ nínú ìlú. àbòsí èèyàn onírọ́ èèyàn ẹlẹ́bọ. àwọn àfáà tó ń gbọ́ bọ́ lọ síta tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú Ìlọrin a kì í rí ẹbọ tẹ́ bá débi pàkátà àwọn roundabout kọ̀ọ̀kan gbà kan ní rẹ́bọ ìbò tó fi jọmọ́ tí tó bá fẹ́ mu tí bá wà lọ sẹ́yìn lọ́hùn ní ká tó wá sọ pé bọ. ọtí tó kọ́ mọ̀ káàkiri gbogbo ibikíbi tẹ́ bá jẹ́ kó mo súnmọ́ lọ́rin mi sọmọ lọ́rin tó bá fẹ́ mu tí a máa lọ sẹ́yìn lọ́nà Táíwò lọ́nà máa lọ́jọ́ náà ẹ̀ ń ṣe bọ ẹ̀dẹ̀ sọ pé ẹ̀ fẹ́ bọ. àbí èwo ni ká dúdú ojú ayé. ẹ wá ń lo òṣùdú ẹ wá ń lo ìrújú irú ìdí. ẹ wá ń dúdú ojú ayé. ẹ wá ń dúdú ojú ayé. salamu aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣé púpọ̀ sà ọlọ́run bá pọ́n yín lé o ara àwọn tó gbọ́n tá à ń sọ yé àwọn rèé àmọ́ sọ pé lómi sọ̀rọ̀ àpò àmà wí wóróworó ẹni ẹgbọ́n tó ara wí láàrin ìṣẹ́jú mélòó wọ́n analyse bó ṣe rí gangan pé ẹlẹ́bọ ni wọ́n ẹlẹ́bọ ẹ̀dẹ̀ ní ẹ̀fẹ́ bọ ẹ̀dẹ̀ ń ṣẹ́ bọ ẹ̀dẹ̀ ẹ̀fẹ́ bọ lọ́rin ẹ̀fẹ́ eégún ilé ìṣe kan wá sí mọ̀ pẹ́lẹ́bọ ni ẹ̀yin àfa yẹn mọ̀ pẹ́lẹ́bọ ni ẹlẹ́bọ ni gbogbo yín salamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ lẹ́sà o ìbéèrè tá ń béèrè ẹni tó ń polówó gbẹ́rẹ́ arọ́bí tó ní kẹ́ lọ sí ẹ̀yàn tó ní kẹ́ lọ wá ojú màálù mẹ́rìndínlógún ẹni tó ní kẹ́ fi bísímìlà ìdí pọ̀fọ̀ ẹni tó lóun dúró lórí ojú òun pọ̀fọ̀ tó wá jọmọ̀ lọ́rin sọ́mọ àlè lọ́rin ní àbọ̀mọ̀ kọ̀ lọ́rin. àfáàtà ìṣètò ọmọ àlè ní gbogbo wọn. tó ọmọ àlè lọrin ní gbogbo wọn. torí pé àṣírí kékeré kan ló fẹ́ pè mí sí ẹ pè wá sí ọmọ àlè lọrin tẹ̀ ń sọ yẹn kò àwọn ọmọ àlè lọrin yẹn kò ní complete tẹ́ ẹ̀ bá play àwọn
120 something tí wọ́n ṣe meeting. Ṣẹba notice gbogbo wọ́n pọ̀ àwọn ẹlẹ́bọ làwọn yẹn. Gbogbo àwọn ní ìkàyé àwọn arígbidé sí. Gbogbo àwọn yẹn bẹ́ẹ̀ ni. Ṣé ọmọ àlè lọrin ni wọ́n? Gbogbo àwọn tẹ́wá dẹ̀ gbọ́ fọ́ọ̀sì tó ń sọ̀rọ̀ ńbẹ̀ táwọn èèyàn bá gbọ́ náà wọ́n mọ̀ pé àwọn ọmọ àlè lọrin rè. Àwọn ọmọ sọlá tí. tó ń sọ̀rọ̀ ṣíríkù. Bẹ́ẹ̀ ni. Ẹjọ́ tẹ́ bá lè play ẹ̀ kódà zero tẹ́ bá lè play ẹ̀ for food káwọn èèyàn gbọ́ gbogbo àwọn ọmọ àlè àwọn tó ń promote ẹ̀ bọ́ nínú Ìlọrin. Táwọn pé àwọn ọlọ́mọ Ìlọrin. Ṣé ọmọ àlè ní gbogbo wọn? Ọlọ́run àmà fún yín ṣe salamu aleykum. Wa aleykum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣe pọ̀ sà. Fẹ́ni tí ó ń béèrè pé ká play fídíò yẹn fáwọn fídíò Sulaiman Faruki ó lóun fẹ́ wo ibi tó ti polówó ẹbọ gbọ́ àfa ẹ̀ Sulaiman Faruku torí kọ́ lọ wojú màálù mẹ́rìndínlógún gbọ́ tó sọ bismillah. ọ̀fẹ́ yàrá ẹni bá mi kéèkì ìgbésí ayé mi tó bá ti jà sí pé ọ̀fẹ́ ṣe ti Yorùbá ni ọbọ̀nù lànà ti Yorùbá ọ̀rọ̀ àfi ti Yorùbá ọ̀rọ̀ àfi kún àdúrà kó lè lágbára ọwọ́ abọ́sọ́jà ọmọdù màálù mẹ́rìndínlógún ọmọbì gbàǹjà obì àbàtà mẹ́rìndínlógún àtàrẹ mẹ́rìndínlógún orógbó mẹ́rìndínlógún àmọ́kùn kankan wà fi kún nítorí àánú ìsìlámù ń ṣe mí kí ni kẹyọ̀kan tó kù ń bẹ̀ náà òun náà ni wọ́n ń pè ní àfòmá làpálàpá wọn a máa gbé lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn aláfò máa bòtú jẹ ọwọ́ àmú gbogbo òrò owó tà ná láyé ó tò sínú agbádá ọwọ́ àtòrò ayé rẹ̀ tọ́ bá kó gbó kínní ìtòkò síbẹ̀ ó rówó àmẹ́ẹ̀kan ló rówó náà àmọ́ tó o bá fẹ́ kó náà wọlé ẹ̀kan tó fẹ́ máa rí lọ bẹ́ẹ̀ ọbọ̀ bá ti mọ́jú màálùú kan ó sì móbì kan ó màtàrí kan ó mọ̀lógbó kan bó ṣe tóónù tí e tán ọ wà fi àfòmọ́ àbòtú jẹ ó fi bò ó lérí bọ̀bọ̀ wájú ó tán ọ̀rọ̀ sínú gò ọmọ wa fi wàrà fana makana àlíyá ọmọ fíìmù ọba ti fi wàrà fana makana àlíyá olóyà tí arísùkú àrọ gàdá ní kò lè makana wà. láti arísùkú àrọ gàdá ní kò lè makana. ọmọ fílò. yàtí arísùkú àrọ gàdá ní kò lè makana wàrà fana ó makana. látara kí ni asitu lilayi asitu yàtí arisiku aragada mikuli makani warafana umakana aliya. irú ẹni tó sọ ọ̀rọ̀ yìí jáde ṣe ti ṣe wàlímì fílẹ̀ rè ṣe kọ́ ṣe wàlímì ló ń kọ́ yín àbẹ́ ẹ̀kọ́ àfọ̀njá ṣe kọ́ àfọ̀njá lélẹ̀ àbẹ́kọ́ ṣe wàlímì ṣe wàlímì láfọ̀njá lọ torí pé ó ń wojú màálù mẹ́rìndínlógún ó móbi àbàtà mẹ́rìndínlógún àtàrẹ mẹ́rìndínlógún ewé ìgbètú jẹ ó mú gbogbo ẹ̀ ṣe wàlímì torí pé ìwọ lójú màálù mẹ́rìndínlógún ó lé àfọ̀njá lọ ó lé lọ bóyá ó pàfọ̀njá ni àbò ó lé lọ ó ṣàlè lọ kí ni ṣé wàlímì wáì tó wá bá fọ̀njájà ṣebí torí kó má bàa fún àwọn èèyàn lójú màálù mẹ́rìndínlógún ni nílùú Ìlọrin ó wá jẹ́ pé wọ́n ọmọ Ìlọrin ìwọ ló ẹ̀ṣẹ̀ wàá lọ ń wá ojú màálù mẹ́rìndínlógún ọmọ àfọ̀njá ọmọ ṣé wàlímì ò bọ́ yẹn sọ gbogbo ẹ̀yin olójú màálù mẹ́rìndínlógún ọ̀kẹ́ tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ tabaniwo ṣọmọ ṣé wàlímì tabaniwo ìwọ ṣọmọ ṣé wàlímì eléyìí tó ní kọ́ fòrùka gbáyàn náà nǹkan tún wọlé. أبانا فلا عرفت من عندنا وإنا بخير إذا لم ترد وإنا بخير إذا لم ترد. ṣàgbà kó sóògùn síngẹ́rẹ́ àgbákò àrọ́bí sórí bí a bá dà ní ẹ̀bí rọ̀ kí mímí rẹ̀ ó sì ṣe. àbálá
ìwọ táwọn àgbò tó wá burú sáré báyìí kó wá dúró fún kó sáré ẹ kó gbà ó wàlẹ́ tó bá lọ 3 minutes ní ẹni tí ó bí kú ebi ní ọlọ́run. àbá bàlá rí ọ̀tá ìdìdá. ọ̀sẹ̀ ìmọ̀ àkàrà ọkùnrin kẹrì. àwọn gẹ́gẹ́ tí wọ́n àdìyẹ aláyẹ̀wò kó mà tẹ́gbẹ́ ẹni tó sin gẹ́gẹ́ tó bá tó lẹ̀ ẹ̀dá yóò wọ̀ kó mà fún ọjọ́ méje wọ́n rò bó ti kú ni báwo wá ní ẹni tí wọ́n ṣàtúntọ̀ owó òtí ẹ̀ nídìí àlọ́ kó mà kọ́ bú ló lọ. wọ́n iná ìbẹ̀fọ́ ìrì ìzálẹ̀ mọ́tẹ̀rẹ̀. ẹ̀sìn bẹ́rẹ̀ anábì ní ẹ̀sìn bẹ́rẹ̀. wọ́n iná ìbẹ̀fọ́ ìrì ìzálẹ̀ mọ́tẹ̀rẹ̀. ẹ̀sìn bẹ́rẹ̀ àdá ẹ̀sìn bẹ́rẹ̀ ẹ̀yà kẹ́lọ́ di sípò ẹ̀ o lọ kọ́ àwọn oníṣòwò kẹfẹ́ wòye o wọ́n máa kọ́ ó kúnnù wọ́n kẹ́ máa sáyé lọ́wọ́ ìrẹ́ ni. àbáná rí mọ́tẹ̀rẹ̀ ìdìdá. anábì ní ẹ̀sìn bẹ́rẹ̀. wọ́n iná ìbẹ̀fọ́ ìrì ìzálẹ̀ mọ́tẹ̀rẹ̀. ẹ̀jẹ̀ lè kẹ́jọ fa. wọ́n iná ìbẹ̀fọ́ ìrì ìzálẹ̀ mọ́tẹ̀rẹ̀. ṣé ọlọ́run á bọ̀ ni ẹ̀wùgbó lọ ṣúà ṣé ẹ máa bí lẹ́sìn lẹ́nu ẹ ti ẹ̀gbọ́n ẹ dèdè rìn ẹ gọ̀ ọ̀nà bí ewé yẹn lóde ogo ṣe gbogbo gẹ́gẹ́ ogun mẹ́tí ẹ bá ti ṣe kí ni kan ṣe àjọ padà nù. àbáná rí mọ́tẹ̀rẹ̀ ìdìdá. ewé lọ àbá ewé lóhùn ó lọ́wọ́ bá di sọ̀rọ̀ ọmọ bá di sọ̀rọ̀ pé tó bá di tẹ́ ma ẹ máa bẹ ọmọ bẹ. فإن بخير إذا لم تري ẹ bá sí gẹ́gẹ́ ẹ bá وإن بخير إذا لم تري. ẹ bọ́ nìkan ní kẹ́ ẹ má sì ẹ sọ òògùn. الله òògùn dáa àdébì ní aṣọ òògùn. صلى الله عليه وسلم. sí gẹ́gẹ́ ẹ lò ká ẹ bá tẹ ẹ bá fún ọ ká. ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ ṣẹ́kọ̀ọ́ ṣé Wálímì rèé abẹ́kọ̀ Àfọ̀njá ṣẹ́kọ̀ọ́ Àfọ̀njá rèé abẹ́kọ̀ ṣé Wálímì sọ fún Àfọ̀njá torí pé ó fẹ́ sí gbẹ́rẹ́ arọ́bí ó fẹ́ forùkà gbáàyàn ó ní kó kó ńlọrin fóun ṣé Wálímì lè dànù ṣé Wálímì fi Kùránì lọ́lẹ̀ nílọrin àbí kí ni ṣé Wálímì fi lọ́lẹ̀ ńlọrin tí gbogbo wa mọ̀ kí ni ṣé Wálímì fi lọ́lẹ̀ nílùú Ìlọrin kí ló polówó fún wa nílùú Ìlọrin Kùránì ni àbí Kùránì kọ́ ni ṣé Wálímì lé Àfọ̀njá ó láfọ̀njá lọ tèfètèfè torí pé ó fẹ́ lo gbẹ́rí arọ́ ó fẹ́ sí gbẹ́rí arọ́ bí ó fẹ́ forùkà gbáàyàn àbí torí ẹ̀kọ́ ló ṣe gbé lọ ni ohun tí ṣé Wálímì torí ẹ̀ lé Àfọ̀njá lọ rèé òun lẹ́yìn ọmọ àlè yìí gbé wà ọmọ Àfọ̀njá níyẹn kì í ṣe ọmọ ṣé Wálímì ọmọ àlè níyìn àbọ̀mọ̀ ọmọ àlè níyìn òun doubt ó fẹ́ jiyàn ẹ jẹ́ ká gbọ́ ti bàbá lówóró náà àgbà kọlù wọlé for now àgbà kọlù wọlé for now ẹ jẹ́ ká gbọ́ ti bàbá lówóró náà èèyàn tó ṣe pàdánù bí Muhammad oníjàlábí ni ọmọ Ìlọrin lòun náà ọmọ Kọ̀tún nílọrin olóníjàlábí lànà bí oníkíni oníkíni lànà bí o olóníjàlábí ni ohun tí kí lórúkọ ẹ condemn tí ṣé wà ẹ̀gbọ́n tí Musa Buhari ẹyẹ kàtẹ wo ti Musa Buhari náà tó lọ church tó ní Jésù kú fẹsẹ̀ wọn ẹjẹ àgbọn tó náà wí bismillah. láti ọdún yìí ẹ sì wà báyìí náà ẹ ti padà ọwọ́ ó níbi Ọlọ́run fẹ́ lò yìí. bí ọ̀rọ̀ àti ibi Ọlọ́run fẹ́ lò yìí kiri ẹ ti mú nǹkan ẹ ti mú bọ́. gbogbo àwọn àǹfààní nílànà níta bá jòkó gbogbo yín ni mo bí
táwọn ń pèlè wọlé ẹ̀yìn Kristi Jésù ń ṣe ìyanu mú ayé yìí o. Èmi náà sábà gbẹ́gẹ́ tó máa ṣe ní name of Jesus you will be blessed. Mo kí àwọn Mùsùlùmí. Méjèèjì tá a wà ń bẹ̀ yìí tọ́mọ rí ọba ṣe tí ń dùn mọ́ àdúrà ni ọmọ ṣe àdúrà ni ọmọ ṣe nǹkan tí ń ṣẹlẹ̀ pé àwọn tó yẹ kó ṣàánú àárẹ̀ àánú lọ́dọ̀ wọn ilé mélòó ni Jesus kọ́ kírísítẹ́nì ìbíra rẹ̀ ilé mélòó ni rí arínú kírísítẹ́nì tó ní ilé ọ̀fẹ́ ní 6 ní Banana Island ó wà níbi 8 ní Lẹ́kì ó tún wà ní 6 ní Ìkòyí ṣé Jesus ṣe gbogbo wọ̀nyí ó fàyè ṣàánú ó fàyè sin lọ́hùn ó sì kú nítorí ẹ̀ṣẹ̀ yìí 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 sẹ́wọ̀n lè kú torí ẹ̀ṣẹ̀ nìkan nìyí èèyàn mélòó lọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ èèyàn mélòó lọ ṣàánú Jesus wáyé wá ṣàánú ni àánú yìí náà ló ṣe títí ló fi kú torí ẹ̀ṣẹ̀ yìí náà àánú yìí náà ló ṣe títí ló fi kú torí ẹ̀ṣẹ̀ yìí náà àánú yìí náà ló ṣe títí ló fi kú torí ẹ̀ṣẹ̀ yìí náà àánú yìí náà ló ṣe títí ló fi kú torí ẹ̀ṣẹ̀ yìí náà. àwa ti gbọ́ fọ́nrán fídíò. ṣòfetí ara ẹ gbọ́ ṣé tí ṣé wàá líbi ń wí kiri nìyẹn ọ̀rọ̀ ṣé wàá líbi lélẹ̀ ṣẹ́kọ̀ọ́ ṣé wàá líbi lélẹ̀ ọmọ àlè lọrin ní ẹ gbogbo yín ọmọ àlè lọrin ní ẹ ó ní àánú iná ni Jésù ṣe títí tó fi kú fẹ́ṣẹ̀ yín náà ṣé tó wà ní Kùránì nìyẹn ṣé ọmọ pọ̀ dalẹ̀ Ọlọ́run ni Musa ṣé ọmọ pọ̀ dalẹ̀ Ọlọ́run ó gbọ́ ní Kùránì ó rí ká kò yí ẹ ó tí ì rí tú ó tún wá sọ fún mi pé Saheed Shittu ń ṣàtúnṣe ń lọ ṣàtúnṣe ṣé ó ti wá ṣàtúnṣe lè ní ó gbàgbé àyà Kùránì tọ́lọ́ ní wàkọ́ọ̀lì iná kọ̀tánná isa máìkì mi dá ok ọlọ́run ní wàkọ́ọ̀lì wọ́n sọ lẹ́nu wọn iná dájúdájú kọ̀tánná isa bùn mọ̀ríyámọ̀ rọ̀ṣúlàlà pé a ti pa isa ọmọ mọ̀ríyámọ̀ òjíṣẹ́ ọlọ́run ní wàmọ́ kọ́tàlúhù wọn ò pa o wàmọ́ sọ́làbù wọn ò dẹ̀ kọ́ má gbélébù wàlákìn ṣùbí àlàhùn àjẹkórí bẹ́ẹ̀ lójú wọn ni àdàrúmọ́ wọn lójú ni wà iná tẹ́lá fùfí ìlàfi ṣáké mínìhù àwọn tó ń sọ ọ̀rọ̀ nípa ẹ̀ ní pé wọ́n kọ́ má gbélébù àbí wọ́n mú àbọ̀n pa á làfi ṣáké mínìhù wọ́n ń bẹ́nu iyèméjì ọlọ́run ní mọ́là ń bí ilm wọn ní ìmọ̀ àmọ̀dájú lórí ẹ̀ ilà tí bá zan ọlọ́ni wà mọ́ kọ́tà ló yẹ kí náà dájúdájú wọn pa ọlọ́ni bọ́ọ̀lù rọ̀fáwù lọ́wù ilé òun gbé lọ sọ́mọ̀ ní wàkánà lọ́wù azizan akim àwọn yẹn wá ń celebrate Jésù pé ó kú fẹ́ ṣe àwọn Musa náà ní àánú ló ṣe tó fi kú fẹ́ ṣe yìí ọmọ àlè lọ́rin ní ẹ́ ọmọ àlè ní ẹ́ torí tó fẹ́ jẹ torí tó hàm Kùránì ò ṣe kà ọmọ àlè ní ọmọ àfọ̀njá ní gbogbo yín ẹ̀ṣọ́ ọmọ ṣé wàá lí mi ẹ̀ṣọ́ ọmọ ṣé wàá lí mi ọmọ àfọ̀njá ní tẹ́bájọ́ ọmọ ṣé wàá lí mi ni ẹ máa takò ẹbọ ni ẹ máa takò rọ ni Kùránì lẹ máa kà ọ̀pọ̀ àfàkó wa sọ̀rọ̀ ó wá ń kóòtì yáwá ìdá ọ̀ṣẹ́pẹ̀ fún ẹni ṣé tíra tiẹ̀ náà ni kò wá sọ fáwọn ni wọ́n pè ẹ́ kó wá bá wọn sọ̀rọ̀ pé òṣì làwọn ń ṣe o wá kọ̀rẹ́tì àwọn tó bá pàfà kó wá ṣe wá sí kí náà ni kó wá sọ kó wá kọ́ bàjẹ́ fáwọn. àti ìgbà kọ́ọ̀lù kọ̀ọ̀kan àgbà kọ́ọ̀lù for now again wa aleykum salam. ẹ má bínú àgbà private number ẹ má bínú. private number ló gbé wá o
ẹ sáré sọ̀rọ̀ yín ẹ sáré sọ̀rọ̀ yín. ẹ wo àbọ̀tà ọlọ́run máa bá bùkún yín ọlọ́run sì máa sọ yín. ẹ wò lórí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ìmọ́lẹ̀ lọ jẹ́ fún Islam. tó bá ń wo àwọn tó wà lórí pílátífọ́ọ̀mù yìí kán tẹ̀lé yìí tó bá sì wọ̀ kán tẹ̀lé àwọn ẹlẹ́bọ. kọ́ máa bẹ́ẹ̀ lẹ́bọ̀. ìlú mọ̀ọ́kan tó dájú ni pé àti irọ́ àti òótọ́ gbogbo ẹ̀ ló fojú hàn. bẹ́ẹ̀ ni tí ó rújú. ṣé rí gbogbo orí àáfà ẹlẹ́bọ láyé wọ̀n láì sọ́bì lálẹ́ yìí lára àti ẹ̀bá wo ilé wọn dáadáa ilé wọn wọ́n padà fi máa gbowó sọ́kà láàsì ni. bẹ́ẹ̀ ni. ó ti lé wọn ó mọ̀ gbowó sọ́kà láàsì ni ilé àáfà ni ó padà dì tó bá dọjọ́ ọ̀la. bẹ́ẹ̀ ni o ọmọ sọdílé aṣẹ́wó láti. àmọ́ ṣe wá wà ṣe ìkan wà ṣe é bí ìwé náà mo wà lára àwọn tó mọ̀ mọ́ sọ ìkan jẹ́sí ní ẹ̀ bá wọ Amẹ́ríkà yìí tí n bá nà ìgbà yẹn màá tẹ fídíò ìdáyé àìmọye wọn tó máa wọ̀ lù wọ́n wá ń gbà wọn obìnrin olóbìnrin wọ́n wá ń gbà wọn wọ́n fi wọ́n parọ́ fún wọn pé àwọn ti kiri kan wọ́n láì fún bí láì lè fi láwà àfọ́sà yìí kò sí nǹkan tó kọjá kádàrá náà. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. ẹ wà wá láti ẹyẹ Nàìjíríà ẹ wà wá máa gbá òde olóbìnrin tó ń ṣiṣẹ́ kárakára ní òtútù bì ẹ wà lẹ́yìn ní kinní kan pòlákù kan wà lọ́wọ́ yín tẹ́ bá sá fún gan tí ó sọ pé kí Amẹ́ríkà fún pálí gbèlú ni. àbí o. àmọ́ wà wá láti Nàìjíríà máa parọ́ ẹ wà fi àwọn èèyàn sí ọ̀nà gbó nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ wọn ló mú àtúbọ̀tán èyí tó kọrin tó ń burú yẹn wọ́n láì fún ọdún láì Nàìjíríà wà tó bá yẹ pé orí ọ̀nà súnlẹ̀ ìwà báàsì yẹn bá wà. ṣáyé ẹ̀ máa bàjẹ́ bẹ́ẹ̀. wọ́n láì kò lè fi ṣe orin wọ́n láì rẹ́bẹ̀rẹ̀ kàhábà kò lè fi ṣe orin. elébi ni. kò lè fi ṣe orin. kò lè kọ́. ẹ wá sọ fún mi gbogbo oògùn tí wọ́n ń ṣe yìí gbogbo oògùn tí wọ́n ń ṣe kírísì tí wọ́n ń ṣe yìí à ń ṣe jọ́rọ́ ni à ń ṣe kíní kan. ìjọ wo la tẹ̀ wá gbọ́ pé pírẹsidẹ́ǹtì Nàìjíríà wá pè kan ní háùsì ní wọn pẹ̀lú bóyá káwọn ń ṣàgbọ́tò. pẹ̀lú gbogbo bẹ́ẹ̀rẹ̀ alọ́bí. ìwé ló rẹ́kọ̀gínáìsì wọn kò sí nǹkan tó kọjá kádàrà. ẹ̀yin onídọ̀tí ẹ̀yin olóoru. tó bá jẹ́ wọn náà ni nǹkan tí wọ́n jẹ sẹ́nìkan tó jẹ́ fún wọn ẹlòmíì jẹ́ ìyàgbẹ́ ìdàrọ̀ ni. àwọn olè. kọ́ má parọ́ tàn wá mọ́ ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni Ìlọrin ìlú ẹ̀sìn ni but àwọn tó ti ń ṣẹ̀sìn tí wàá pọ̀ ń bẹ̀ ẹ̀wọ̀n orú lọ́run tó yẹ bí ẹnìkan sọ lẹ́ẹ̀kan yẹn tẹ́ bá wo Ìlọrin ní ìsìn ó ti di pé èyí ọtí ó ti ń pọ̀ ilé aṣẹ́wó ó ti ń pọ̀ àwọn àfáà tó wà ń bẹ̀ náà wọ́n ẹni èkó because àwọn náà lọ́wọ́ ń gbẹ̀yìn lọ ṣe àṣírí fáwọn tó ń dá ilé ọtí sílẹ̀ bẹ́ẹ̀ni àwọn náà ló ń gbẹ̀yìn lọ ṣàṣírí fáwọn tó ń ta ọtí nínú ìlú yẹn náà ní o. bẹ́ẹ̀ni. kọ́lọ̀ máa ṣiṣẹ́ ìṣẹ́ wa àmọ́ ní fún gbogbo yẹn tó bá ń gbọ́ mi ẹja dó tọ́lọ̀ wọ̀ láti súnmọ́bìnrin láti lẹ́bí láwà tí ẹ bá dó tọ́lọ̀ lójú méjèèjì wà láwọn ọ̀hún ti tiẹ̀. bẹ́ẹ̀ni ẹ ṣe púpọ̀ sà. Yes, sir. ẹ ṣe púpọ̀ sà ọlọ́run àbá àpọ́n yẹn lé o wa aleykum salaam tí a bára kàtó ẹ lẹ́sà. mo yìí ń ṣàlàyé ọ̀rọ̀ lọ́wọ́ ni o ẹ jẹ́ ká gbọ́ tí bàbá lówó rò ní máa fi kó gbogbo ẹ̀ kó ńlẹ̀ àgbàlagbà máa wá analyse ẹ̀ fún ẹ̀yin ọmọ Ìlọrin kẹgbọ́n tí àgbàlagbà yín wí ẹgbọ́. kí ni ìṣesí pẹ̀lú tàn lárúbáwá àbí ọdẹ tó wà nínú igbó tó fẹ́ múlé ń bẹ̀ àlìjẹ̀nú ò wá bá ẹyẹ ò wá bá ẹranko ò wá bá tó sì ní tó ṣe tí gbogbo wọn fi dọ̀rẹ́ tí wọn ò pa tí táwọn èèyàn fi ń dé wá bá ń bẹ̀ gbogbo ògùn lè yẹn lè ṣe bí ò bá ti di sẹ́burú ń bẹ̀ bí ò bá ti sí pé ọ̀pàyàn ọ̀fẹ́ jẹyàn sọ́fi kí ni kan ṣe. àbí ọdẹ tí ó wà núgbó lónìí kan tí ò ní síyàwó ẹranko wà bá ń bẹ àlìjànnú wà bá ń bẹ tó fi di títí tó fi di pé àwọn eléyìí ń di ọ̀rẹ́ rẹ̀
agbára kan ni wọ́n lò gbogbo agbára ti wá di tí ò dáa mọ́ ìyà tí ó jẹ lómi ń jẹ nǹkan mi lọ́wọ́ ni o. ẹ má ṣẹbọ Ọlọ́run ò fẹ́ bọ ṣùgbọ́n kí wọ́n ní ká ẹ má ṣe àmúṣe kákùn aláwọ̀ yásù kíni kọ́ máa ń ṣe. tó o bá ṣe àmúṣe kákùn aláwọ̀ yásù gbogbo iye orúkọ Ọlọ́run ọba tí ń bẹ ní abẹ́ alífábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan lọ́ọ́ fi ń bẹ lọ́hùn yẹn. omi ń bẹ alifábẹ́ẹ̀tì mi ń bẹ tó yẹ pé ẹyọkan omi ń bẹ tó jẹ́ orúkọ Ọlọ́run mẹ́fà ní bẹ́ẹ̀ omi ń bẹ tó jẹ́ pé orúkọ Ọlọ́run ọba tí orúkọ Ọlọ́run mẹ́wàá ní bẹ́ẹ̀ omi ń bẹ tó jẹ́ pé 12 ní bẹ́ẹ̀ inú amúṣàkákù nígbà ọba ṣetán lọ́ọ́ ni Ọlọ́run wọlé gbogbo iye orúkọ Ọlọ́run ọba tí ń bẹ lábẹ́ amúṣàkákù yìí mọ́sàsì nǹkan báyìí fún mi wọlé rẹ̀ mọ́sàsì nǹkan báyìí fún mi. àdó lẹ́yìn lẹ́sẹ̀ wọ́n gbé yín gbọ́ ọ̀nà tó yá tẹ̀ fi dín dààmú àkàn wá ń sọ fún yín pé má dẹ́ nìkan léwu bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ sí bá gbọ́dọ̀ sí kẹ́dẹ́ sọmọ pé ẹ̀sìn Ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rí gbogbo àwọn àgbàlagbà wọn ṣé ta ló sọ fún yín pé ewé àti gbòòdà ni kí wọ́n lò ta ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run dá gbogbo ẹ̀ síbẹ̀ fún àǹfààní àwọn ẹ̀dẹ́ ènìyàn ni ìbá wípé tó bá jẹ́ yìí tí wọ́n fún ọ tó pọ̀ fò sí onìkan ni kò ṣe bismillahir rahmanir rahim 21. lẹ́yìn ìgbà tó bá kílíà pé kò sí ẹ̀jẹ̀ kò sí kíní kan nù kíní yìí ṣe bẹ́ẹ̀ àtẹ̀gbọ́ ni gbogbo àwọn tẹ̀sẹ̀kìlì tẹ́ ń lò ṣe bí egbò akọgùn náà fi ṣe ṣe bẹ́ẹ̀ gbọ́ nìyẹn kí ló dé ní kó máa lò yẹn. bẹ́ẹ̀ yìí tá a ti lè fi èyí tá a lè jẹ bí ṣe ń bẹ inú ẹ̀. láì tí ẹ kò gbọ́ tí bàbá yìí sọ o ṣùgbọ́n tó sọ yé tó o bá gbọ́ yé tó o bá ti gbọ́ tí bàbá yìí ń sọ tó o bá gbọ́ yé máa wá analyse ẹ̀ fún ẹ òun rèé o mọ̀ pé Ọlọ́run fi kẹ́ mi mo mọ̀ nǹkan analyse tí bàbá yìí sọ fún wa kí gbogbo wa gbọ́ tí bàbá ń sọ kó yé gbogbo wa papọ̀ láì tí ẹ kò gbọ́ o tí ò bá yí ẹ mo fẹ́ analyse tí bàbá ń sọ o